Akabaola lókè ni àmọ́ lọ àdúrà wa gbà. Bàbá mi kan pè mí, wọ́n béèrè iṣẹ́ yìí, wọ́n ní ìjẹ́ àjò wà tí mo dẹ̀ mọ̀ pé mo lè gbẹ́mí mi lé, mo lè garanti pé táwọn bá lò bó àwọn ṣe sọ ìparí bẹ́ẹ̀. Kí ni nǹkan táwọn láwọn wá? Wọ́n láwọn wá nǹkan táwọn lè lò lọ́sọ́dọ̀ èèyàn tó jẹ́ pé tán bá lò lọ sọ́dọ̀ èèyàn pé nǹkan táwọn bá béèrè lọ́wọ́ ẹni yẹn gbúdọ̀ ṣe fáwọn. Léàsù bíyá irú báwọn ṣe ṣàlàyé sí wọn láwọn lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n níbọ̀ ẹ̀gbọ́n ẹ̀ stíjìn ṣàlàyé mi wa. So wọ́n wá láyà wọ́n fẹ́ nǹkan tó jẹ́ pé táwọn bá lò lọ sọ́dọ̀ ẹ̀, nǹkan táwọn bá béèrè lọ́wọ́ ẹ̀ yóò ṣe fáwọn. Wọ́n láwọn ti lo oríṣiríṣi mọ́yẹ̀hùn, àwọn ti lo oríṣiríṣi àfọ̀ṣẹ, àwọn ti dè mọ́lẹ̀, àwọn ti ṣe gbá, àwọn ti ṣàwo. Wọ́n ní síbẹ̀síbẹ̀ wọ́n ní irọ́ ni. Mo wá ní màá fún wọn ní iṣẹ́ kan tí ò kì í fẹ́ẹ̀lì, tí mo ti ṣe fúnyàn rí tí mo ti ṣe fúnyàn bíi 2 mẹ́ta tí ò dẹ̀ fẹ́ẹ̀lì rí. Kí ni nǹkan tá a lọ wá? Ó ní processing. A lọ wá owó ẹyọ àìlú 4, owó ẹyọ àìlú 4 tó jẹ́ ojúlówó ẹyọ. Ẹni tó fẹ́ lo iṣẹ́ yìí tó bá ti fẹ́ sùn ní alẹ́, a kó owó ẹyọ 2 síbí, a wá sùn. Tó bá ti wá di àárọ̀ ọjọ́ kejì àbí ìgbà tí ẹni yẹn bá tají lóru, àwọn owó ẹyọ á ti jábọ́, a wá ṣá gbogbo ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin a máa ṣá, a wá lọ tí ó kúnná dáadáa, a kó síbì kan. A wá lọ wá ewé àbo tútù. Ìgbà tí ọkùnrin àtobìnrin bá ti jọ meet, tí ọkùnrin yọ nǹkan ẹ̀, a wá mú ewé àbo, a fi nu nǹkan ọmọkùnrin, a tún fi nu ojú ara obìnrin. Ṣẹ́ǹdé, a wá sá, a jẹ́ kó gbẹ, a wá lọ méjèèjì papọ̀. Ewé àbo tí a fi nu nǹkan ọmọkùnrin nígbà tá a bára wa lájọṣepọ̀ tán yẹn, àti owó ẹyọ tí a ti lọ pamọ́ yẹn, àbí a lè kó owó ẹyọ náà pamọ́, ká wá lọ méjèèjì papọ̀. Olódùmarè ọba ọgbọ́n, tá a bá ti fẹ́ lò ẹjẹ́ á mú díẹ̀ nú ẹ̀, ká kàn fi sa, ká pe gbólóhùn sí, ká wá fi sa orí báyìí, ká fi falẹ̀ sí àárín orí wa, ká wá lọ bá ẹni tá a bá fẹ́ lọ bá. Tested or confirm ni, ẹjẹ́ á lọ gbìyànjú ẹ̀ wò, kí wá fún mi lábọ̀. Gbólóhùn tí iṣẹ́ yẹn gan àbá kí náà pé wọ́n pè ní àgbà ló wá kọ́lé àbá tán kọ sórí ẹ̀, àgbà náà kọ sí, àgbà. Gbólóhùn tá a pè sí ni, a mọ̀ sọ pé oorun ló ń gba tọwọ́ ọmọdé, oorun ló ń gba tọwọ́ àgbàlagbà. Bókó bá wọnú òbò yóò da tọwọ́ rẹ̀ sílẹ̀. Ọ̀dọ̀ lágbájá tí mò ń lọ yìí, kí ó da tọwọ́ ẹ̀ sílẹ̀. Àbó ní bọ ọlọ́jà lójú tó fi ń fi tọwọ́ rẹ̀ tọrẹ. A wá mú díẹ̀ tá a mú ta pé gbólóhùn sí ẹ̀, a kàn fi sa orí wa báyìí, a fi sa orí wa, a fi sa orí wa lẹ̀ sẹ́yìn. Tested confirm ni. Bẹ́ẹ̀ ni bàbá mi tán béèrè fún ya, àwọn ló jẹ́ kí n drop ẹ̀. Mo lè má parí delete fídíò yẹn gan lórí péjì mi. Olódùmarè á wà pẹ̀lú wa.